ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Má gbó owó mi bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Má gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Saamu ṣíkà àdéhùn fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó wọn. Yes, it is good to speak out. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà téèyàn bá sọ̀rọ̀ ó lè gbàbẹ̀ kú. Yes, ọ̀rọ̀ ńlá ló sọ. Torí personally mo ti ríyàn tó sọ̀rọ̀ tó dẹ̀ gbàbẹ̀ kú. Ẹ wò ó, tí ò bá tiẹ̀ gbàbẹ̀ kú gan, ó lè gbàbẹ̀ gbà nǹkan tó máa sìn títí tó máa fi kú. Ẹ mọ̀ kan, you're all making sense, deep sense at that, okay? Èmi rò pé tí yóò bá sọ̀rọ̀ kò ní gba freedom ẹ̀ torí yóò bá bọ̀ wọ́n ní àlè sọ̀rọ̀ níbi lórí burúkú. Bẹ́ẹ̀ ni. Ẹ wò gbogbo yẹn pàtẹ́wọ́ fúnra yín. All right, torí ẹ̀ náà la ṣe wà níbà yìí lónìí. Àkórí ọ̀rọ̀ wa dẹ̀ ni wípé speak out. Ẹ sọ̀rọ̀ síta. Learn how to open your mouth and talk. Àwọn èèyàn ló jẹ́ pé ayé wọn sì bàjẹ́ láti kékeré ni o. Torí pé wọn ò mọ bó ṣe ń sọ̀rọ̀ síta. Wọn ò ní ìgboyà àti sọ̀rọ̀. Ọmọdé mi wọ́n ti máa wọ́n ẹ̀ tó bá sọ tó bá fi lè sọ̀rọ̀ òun náà dẹ̀ pẹ̀lú mọ́. Tó fi máa dàgbà ayé àdẹ́ bàjẹ́. Àwọn obìnrin míì nílé ọkọ nǹkan lè ń ṣe wọ́n àwọn wọn pa á mọ́ra. Bó dẹ̀ ṣe ń pa á mọ́ra báyìí iná ń jó wọn lábẹ́ aṣọ wọn ò lè sọ síta. Kò wá ṣe àwọn obìnrin nìkan àwọn ọkùnrin náà nínú ìgbéyàwó wọn wọn ò ní sọ̀rọ̀. Ìmọ̀ kò kí ń ṣe gbọ́ǹta wọn á ní kí làwọn èèyàn máa sọ ọkùnrin bẹ́ẹ̀ kọ́ tó ju wọ́n rí ẹnu ò lè sọ tán. Àwọn náà dẹ̀ wá pamọ́ra ẹ jọ̀ọ́ learn how to speak out. Now generally speaking àwọn èèyàn nínú wa tó jẹ́ pé ikọ̀ tá à ń fojú rí ikọ̀ tá à ń experience our challenges are so enormous. Bó tá à ní sọ̀rọ̀ àmàpamọ́ra ni ìbẹ̀rù orí burúkú dẹ̀ ní lóòótọ́. Ayé wa dẹ̀ ra máa slip away gradually. Ẹlòmíì gan ti pokùnso, ẹlòmíì ti parẹ́, ẹlòmíì ti gbé kọjẹ́ lórí pé wọn ò lè sọ̀rọ̀ síta. Please, let us learn how to speak out. We need to talk. We need to let our minds out. Ẹ sọ̀rọ̀ síta, ẹ jọ̀ọ́, speak out. Okay? Sí nǹkan tẹ́ sọ all right lóòótọ́. Ṣùgbọ́n àwọn ìgbà láti rí tó máa sọ fún yàn pé má sọ o. Tó dé máa ṣe ìgboyà tó máa sọ máa padà pàdánù. Òótọ́ ni o, ó ti pa wọ́n. Ẹ wo nítorí náà ló ṣe jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àwọn ọlọ́pàá wa yìí gangan àwọn ló máa dá sí i. You need to take it to the police station. Ẹ wo tẹ́ bá mú lọ sọ́dọ̀ ọlọ́pàá láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọ́n ti máa ṣètò ẹ̀. Àmọye ẹni tó yẹ pé ó ń fira ẹ̀ lọ́kọ́ ọlọ́pàá gan lọ́rùn. Àmọye àbí. Bẹ́ẹ̀ ni in fact ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má ní pé wọ́n sọ dẹ̀ mo dákẹ́. Ó máa ń ba yéèyàn jẹ́ ni o. Ẹ sọ̀rọ̀ síta. Speak out. Open your mouth and talk. All right? Ṣé yóò mí tún ní nǹkan míì tẹ́ fẹ́ sọ? Nǹkan tí mi fẹ́ sọ ó yàtọ̀ sí gbogbo ọ̀rọ̀ tí ń discuss bí báyọ̀ tẹ́. Mọ́mí Sre, ẹ kúlé o. Mo ti ṣí kí ìwọ̀n mi tí mo lọ rẹ̀ kí ni gbogbo ẹlẹ́. Kí ni náà ni? Ẹ máa gbà mí kí ni gbogbo ẹlẹ́? Kí lélẹ̀? Sísítà, ẹ ti dé. Mo ti kí yín náà ẹ ká sọ máa. Ẹ máa wò lélẹ̀ tí ẹ̀jẹ̀ àti ètí máa ṣílẹ̀kùn yẹn láńdọ̀ tí wá tilẹ̀kùn ti change gbogbo kọ́kọ́rọ́ ẹ̀ ó ti tì. Kí lẹ sọ? Láńdọ̀ ti tilẹ̀kùn ti change gbogbo locks ẹ̀ ó ti change gbogbo key. Landlord wa change key mi. Lẹ́yìn mi, tí mi ò sí lé, kí ni máa yí kó máa fi ra ìpè náà? Exactly. Kí ni bí gbogbo eléyìí? Wọ́n tẹ̀mí náà sọ nìyẹn o. Ẹ máa gbà mí. Kò proper rárá. Landlord ṣe máa wá sílé tenant so they máa change keys just like that. Àfi pé mi rí eléyìí rí.
wẹ̀ wọ́n ti ní ká máa speak out àwọn tó máa bá wa yanjú ẹ̀ wọ́n bá wa dá sí lẹ́nu. ẹ wo sùúrù rẹ máa fi yanjú ẹ o ẹ ṣáà máa fi sùúrù yanjú ẹ má bá wọn jà ẹ má pariwo ẹjọ́ torí Ọlọ́run. sùúrù lọ́wọ́ lẹ̀ gbà kò sí wàhálà ebi sùúrù ni àbí kí ni mí ni gbogbo nọ́ọ̀sẹ̀nsì ni. ẹ máa ní sùúrù náà ni ẹ. ọ̀rọ̀ sùúrù kan lélẹ̀ tó wà nílẹ̀ ẹ wo. nǹkan tó ga jùlọ ọlọ́ba. bọ́dà Sam. ọlọ́run mẹ́ta. ẹ káàárọ̀. kí ló ń ṣe lọ́dọ̀ journalist bí? àwọn náà mo kún dúró dé látàárọ̀ wọn ò jáde síta o. kí ló dé kí ló ṣẹlẹ̀ ó kanlẹ̀kùn wọn ni. mo ti kanlẹ̀kùn. ẹ̀gbọ́n jọ. Saamu. báwo báwo ọlọ́mọ mẹ́ta. ẹ káàárọ̀ sà àtàárọ̀ mo ti jókòó dé yín bí. àwọn ọmọ jíṣẹ́ mò ń ṣe nǹkan nílé lọ́wọ́ ní nǹkan tí mo ní kí n sáré. Saamu. ìyàwó yín sì lé. ó ti jáde kí ló ṣe. àwọn ọmọ yín dẹ̀ wà nílé. ọkàn mi balẹ̀ tó bí bẹ́ẹ̀ ṣe ń kàn ogun ìní kékeré ń ṣe inú ilé látàárọ̀ tẹ́ fi dìlé owó síta bàtà ọmọ yín sì lè wà ní ilé kò sí problem ẹ pẹ̀lẹ́ mo fẹ́ wá rí yín ni ó dẹ̀ important. ó fẹ́ rí mi ó dẹ̀ ok ṣé kí n kọ́ dá ọlọ́mọ mẹ́ta lóhùn àbí kí n attend sí ẹ. àbí mo kú ṣáájú wọn dé àtàárọ̀ mo ti jókòó síbi. journalist. Saamu. èmi máa mú báyìí rà lẹ́yìn. kò sí wàhálà kò tiẹ̀ sí problem ẹ lo respect láàrin yẹn ẹ lo discretion yín kẹ́ fi lo respect. kí lo discretion mi. ẹ wo ẹ dáwọn lóhùn kí n lè rí mú mi. wàá gbó. ẹ ní sórí burúkú ọmọbìnrin kan ni ó wà ọmọbìnrin yẹn ọkọ tó kọ́kọ́ fẹ́ láàárọ̀ ọjọ́ ayé ẹ̀ ìyẹn ti kú ìmí tó wá padà fẹ́ mi mọ tó wà tìyẹn jọ ń ṣe beating ni wọ́n fi ń ṣèrọ love láàrin ara wọn ìkẹta tó wá fẹ́ ìyẹn ló kọ́lẹ̀ ọmọ tó ti wà lọ́wọ́ ẹ̀ ń sìn lé ní èjì ẹ̀ta ẹ̀rin ó ti di 6.5 tòró ṣe ń tọ́mọ kan lọ́wọ́ ni ó wá wò pé kí ló lè máa fi tọ́mọ òun ni kó gba ṣọ́ọ̀bù meanwhile èmi kedere ní gbogbo community gbogbo èèyàn ni mo kó mọ́ra mi ṣáà lè wò kó lọ kú bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ohun tó kò dé gbogbo tó dẹ̀ ṣẹlẹ̀ sí kò lè wo òun náà bẹ́ẹ̀ mo á wò pé tó o bá máa gba ṣọ́ọ̀bù má gba ṣọ́ọ̀bù sọ̀wọ́ ọ̀nù o ṣọ́ọ̀bù tó o bá máa gba ìta ló yẹ kó bọ́ sí kó lè máa rọ́jà ìta dáadáa mo á wá àwọn ṣọ́ọ̀bù tó wà ní ìta ní gbogbo community kò sí ṣọ́ọ̀bù tó wà níta mo kàn rìn débì kan ni mo á rí ṣọ́ọ̀bù yín tẹ́ ẹ̀ rí tó wà lẹ́gbẹ̀ẹ́ táyà òun nìkan òun ló wà lẹ́tì wọn náà fẹ́ fi rẹ́ǹtì báyìí obìnrin yẹn máa gba ṣọ́ọ̀bù yẹn lẹ́ẹ̀ni. ṣọ́ọ̀bù ẹ̀rọ bẹ̀. ṣọ́ọ̀bù wọn tó wà lẹ́gbẹ̀ẹ́ títì tí ẹ̀ bí táyà tí wọ́n ń ta táyà lẹ́gbẹ̀ẹ́ òní. kúlẹ̀ fún ẹ ṣọ́ra yín o àwọn kan mi gidi gan o ẹ wọ́n mi sọ̀rọ̀ òṣì o ẹ wo bàbá àtàwọn ọmọ tí jókòó síbẹ̀ tó ní ṣọ́ọ̀bù náà ọwọ́ jẹ́ sọ́ọ́ máa mi sọ̀rọ̀ òṣì kan fẹ́ gba ṣọ́ọ̀bù. orí ẹ ò pé orí ẹ kò pé ọlọ́run mẹ́ta kan ṣí ẹ gbogbo yìí àtẹ̀yẹ tí mò ń fún ẹ má yọ gbogbo ẹ kúrò ńbẹ̀ mo rò pé nǹkan ṣe ẹ ṣá nǹkan ṣe ẹ ṣá ṣé bí mo pè torí ṣọ́ọ̀bù ló ṣe wá síbí ni èmi kọ́ ló ní kí n kọ́kọ́ sọ̀rọ̀ ní ṣé bí wọ́n lọ fún mi ní yìí àtẹ̀yẹ pé kí n kọ́kọ́ sọ̀rọ̀ bó lè sọ̀rọ̀ ṣọ́ọ̀bù first come first serve ni o òun tí mo sọ lẹ̀ yìí tẹ́ ẹ bá gbẹ̀yìn gbẹbọ jẹ́ máa yọ jẹ́ kúrò níwájú journalist ṣé ọmọ tó kù. kò tí ì le tó yẹn Saamu. ọlọ́run mẹ́ta ààyè tí mo fi ẹ́ àwọn àgbàyà òṣì. ẹ wo ẹni tá à ń bọ̀ wà á múlẹ̀ lé arrest wọn. arrest mi kí ló dé kí ló ṣẹlẹ̀ ọlọ́pàá. ẹni sùn ẹjọ́ ìdí ara. bọ́dọ̀ Saamu ẹ má dá sọ̀rọ̀ tó wà nílẹ̀. jẹ́ kí n dá sí tó wà nílẹ̀ yìí torí community mi rè ọba community mẹ́wẹ̀ẹ̀wá ló dúró yìí ẹ wọ ẹyọ ọlọ́pàá ẹni sùúrù o nítorí pé èèyàn mọ̀ mí ni o àwọn tó jẹ́ senior yín tó wà ní station mi tẹ́ bá ti wá mi ò mọ station tẹ́ ti wá wọ́n mọ̀ mi tí wọ́n bá débì wọ́n máa calm down tí wọ́n ti rí mi wọ́n mọ̀ pé mo máa padà ṣètò ọ̀rọ̀ yẹn ni. ìdí ara kí ló ṣẹlẹ̀. ẹ bá mi bí wọn o god tọ́ ní láti lọ já ilẹ̀kùn mi lẹ́yìn mi tó change keys ilé mi. ṣé ìwọ ló nílé ni àbẹ́mi mo nílé ṣé o fún mi lọ́wọ́ tí mo fi kọ́lé mi tó ń lóyún wọ́n wá sílé ẹ. kò sí wàhálà tẹ́ bá dé police station ẹ máa ṣàlàyé gbogbo yẹn fún wọn kó tiẹ̀ rán mi o ṣe ni 2 million naira mi bó ṣe rìn nínú ilé mi ẹ máa provide ẹ. 2 kini. 2 million naira bẹ́ẹ̀ ni. Mr. Man, respect yourself. ẹjọ ọ̀rọ̀ tí lórí kókó ẹjọ o ẹjọ ṣé lóòótọ́ lẹ lọ change keys ilé ẹ. yes mi lọ mi dẹ̀ change ẹ. mi lọ mi dẹ̀ change ẹ. yes. mi lọ mi change ẹ. yes. ẹ lọ change kọ́kọ́rọ́ mo change ẹ ṣe bẹ́ẹ̀ mi mo nílé. ẹni sùúrù ẹ̀wọ̀n tí ẹ̀ ń rún mẹ́ẹ̀ náà ẹjọ wo bí 2 million naira yẹn ṣé lóòótọ́ òun ni wọ́n kó nu ilé ẹ̀. kí lọ́mọ yìí ṣe fún yín ṣé bọ́mọ dáadáa ṣé bí tẹ́láǹtì yín ní jọ́nálìsì kí ló ṣe fún yín. ní ọmọ yìí aládàáni kan jẹ ni. ń gbọ́
ìjọ wo lọ ra ice cream tó fún wọn mú. ọ̀rọ̀ yín ṣẹ̀ṣẹ̀ wá ń yé mi ni gbogbo àwọn text messages tí mo rí ó ṣẹ̀ṣẹ̀ yé mi ni ẹ wò mo mọ̀ pátá tó dé tẹ̀ fi ṣe gbogbo òṣì tẹ̀ ń ṣe ṣebí torí eléyìí ni ojú yín lórí ètè yín báyìí kò lè kàn bẹ́ẹ̀ àwọn àgbáyé òṣì rádaràdà tó kún má pa àmọ̀nà ọ̀run máa lọ yìí. ọ tó sí ẹ. irú àwọn ṣé irun wọn lọ́ọ́ tiẹ̀ ń sanwó eléyìí. wọ́n hu ẹ ṣó hu ẹ ó tó sí ẹ ní àbáwò. ẹ̀wọ̀n yẹn lọ́pàá ṣiṣẹ́ yín kẹ́sẹ́ ká lọ jàre. ọlọ́pàá ẹ calm down mi máa lọ bọ̀ okay. Yes sir wọ́n sọ fún mi pé kí n kúrò nílé àwọn o bí 3 days ago lọ́kọ̀ wá bá mi pé ṣó mọ̀ pé mo lè lé ẹ kò ṣe pé wọ́n fún mi ní quit notice nílé pé kí n jáde nílé àbí. Sorry sir. yẹ ọ̀gá ọlọ́pàá. ẹgbọ́n tó náà sọ. mo gbọ́. ó lè sọ wípé 3 days ago lẹ́kọ̀ọ́ sọ fún wípé mo lè lé ẹ kúrò nínú ilé mi. yes mo sọ bẹ́ẹ̀ yes. ó mì wípé ẹ ò fún ní lẹ́tà. ǹjẹ́ ṣé wọ́n ǹjẹ́ ṣé wọ́n ẹ jẹ́ kí n sọ fàtí kan fún mi ṣé ẹni bẹ́ẹ̀ ṣe wà ní lóòótọ́ ọlọ́run fún mi lórí ọ̀fọ̀ wípé ẹ̀ẹ́dẹ̀ ni o fáìn bọ́ torí pé ẹ̀mí ẹ̀mí ni yẹn kó yẹ kí wọ́n fi ní àwọn èèyàn lára náà. And apart from that gbogbo adájọ́ mọ̀ wípé kó tó di wípé èèyàn lè sọ pé òun fẹ́ lé tẹ́nàntì kúrò nínú ilé ó gbọ́dọ̀ fún ní 3 month guilt notice but ẹ fún ní lẹ́tà ẹ fún ní nǹkan kan tó gáàdẹ ẹ dẹ̀ believe wípé ẹ kàn lè lé dànù nínú ilé just like that ibo ló ti ń ṣerú ẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ náà okay fine ọmọbìnrin yìí sọ wípé ẹ kó 2 million naira nínú yàrá òun. 2 million báwo kí mo fẹ́ fowó ẹ̀ ṣe. mo kàn ní káwọn boys kan jálẹ̀kùn yẹn kọ́ dẹ̀ take key ó tán. ẹ wo ẹ jẹ́ kí n sòótọ́ ọ̀rọ̀ fún yín ṣẹ́ni tó bá jẹ́ wípé ọmọbìnrin yìí kò dúró gẹ́gẹ́ bí ẹni tó ní ọpọlọ tó dẹ̀ mọ̀ nǹkan tó ń ṣe tó bá take law into her hand tó believe pé òun kàn lè ṣe tó wu òun tí kò wá fi ẹjọ́ sun àwọn ọlọ́pàá ṣé mo pé gbogbo nǹkan tá à ń sọ kára máa sọ nǹkan á ti dàrú jù bẹ́ẹ̀ lọ but ó wá fi ẹjọ́ sun ọlọ́pàá ó wá rìpọ́ọ̀tù fún wa níbí ó ní ìgbésẹ̀ tó tọ́ tó yẹ kéèyàn gbé tó bá dàbí pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ ṣọ́rọ̀ mi yẹ yín sà ok fine ó ti sọ wípé òun kàn mọ̀ọ́mọ̀ sọ wípé ẹ kó 2 million naira nínú ilé òun ni ó lóun fẹ́ fi kọ́ yín lẹ́kọ̀ọ́ ni ó ti sọ wípé òun ò kó 2 million naira síbẹ̀ but next time ẹ má jẹ́ kírú ẹ̀ ò ṣẹlẹ̀ mọ́ o ẹ ti gbọ́ nǹkan tí mo sọ so finally ẹ máa make sure wípé ẹ fún ní 3 months notice so a lè mọ bó ṣe máa ṣe ọ̀rọ̀ ara ẹ̀ sí ibi tó máa kó lọ ibi tó máa gbé for that 3 months without that ẹ kàn lè lé just like that ẹ ti gbọ́. Mr. Saamu. bàbá joy bàbá ẹ̀bùn Solomoni ni. mi nǹkan mọ̀ bóyá èèyàn dì mí àmọ́ nítọ̀pọ̀lọ ẹ̀ try ẹ̀dẹ̀ sọ ẹjọ́ ẹ̀sọ́ di iṣu ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí níbẹ̀ you are good. IG are waiting. Mr. Saamu ẹ ṣé gan. No, inú mi dẹ̀ dùn bẹ́ẹ̀ ṣe ń dájọ́ yẹn. Journalist ẹ̀dẹ̀ waste education yín ẹ̀pò mẹ́rẹ̀ ibójú wa lẹ́sẹ̀ ẹ̀dẹ̀ tẹ̀ mọ́lẹ̀ ẹ̀rún education yín mọ́lẹ̀ ẹ̀ kàn ṣe máa sọ fún yín ẹ wo jáde náà ṣe balabala nítorí ìdí. Mr. Saamu gẹ́gẹ́ bí nǹkan tí mò ń sọ lẹ́ẹ̀kan ẹ ṣé gan ni mò ń assure yín wípé ọlọ́pàá ilẹ̀ wa yìí wọ́n máa compensate yín. ẹ ṣé gan. torí pé gbogbo àwọn ibi tí issue bá ti ń wà ládùúgbò ẹ máa make sure wípé ẹ wá settlement síbẹ̀ so a ní láti compensate yín. ẹ jọ̀ọ́ mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ jọ̀ọ́ mo dúpẹ́ fún nǹkan táwọn ọlọ́pàá fẹ́ ṣe fún mi o gẹ́gẹ́ bíi wípé mo find the peace ní àdúgbò mi mo dẹ̀ find the peace ìyẹn lórílẹ̀‐èdè ẹ jọ̀ọ́ kí ọlọ́pàá ẹ bá mi sọ fún ọ̀gá Múyìwá Adéjọbí ẹni kan fún mi ní 18 seater káwọn ọlọ́pàá fún mi ní 18 seater bus. 18 seater for what? 18 seater bus nítorí àwọn kéèsì tí wọ́n ṣẹ́tù ládùúgbò mi. kí ó bá lè mókun dáadáa kí n lè máa move káàkiri 18 seater bus. màá jíṣẹ́ kì í ṣe pé mo sọ wípé wọ́n máa fún yín o but bẹ́ẹ̀ ṣe rán mi yẹn èmi á jíṣẹ́ fún yín. ẹ jẹ́ kẹ́nu àṣẹ mi. ọ̀gá ọlọ́pàá ṣe rí bí mo ṣe wà báyìí mi ò fẹ́ mọ́ mi ò fọmọbìnrin yìí mọ́nu ilé mi kó kúrò kó ṣàkúrò. Journalist. sọ́fìdì ṣe yín ni. Saamu. tá a bá pọ̀kù ní pọ́pọ́ àlàyé ló ń dáhùn wọ́n fìdí ṣe yín ni mi ò fẹ́ sọ̀rọ̀ débẹ̀ nínú àwọn ìgbà ọmọbìnrin délé wọn dẹ̀ sọ fún wọn bó ṣe kọ̀dí síta rí tó ṣe báyìí ó ní ọdún yín lẹ fi rí ètè yín ò ní bà nítumọ̀ wípé journalist fẹ́ fẹ́ ọmọ yìí ò gbèdìlẹ̀ fún wọn torí àwọn fẹ́ jẹ̀ díẹ̀ kí ló dé kí ló ṣe yín. ọ̀gá ọlọ́pàá ṣé ibi tẹ dájọ́ sí nìyẹn báyìí. ẹjọ́ tí màá dá nìyẹn in fact kẹ́dé court ẹjọ́ tí adájọ́ máa dá òní mo sọ fún yín yẹn. kò burú kò burú mo ti gbọ́ tí. àmọ́ nǹkan tó máa lé ọmọ
ó máa lé ọmọ. ẹni à. ṣé èmi lè máa lọ. why not? ẹ lè máa lọ ẹ ṣáà make sure pé fún ní 3 months notice that's all. Thank you so much. madam ẹ take it easy ẹ̀yin náà torí ìyẹn ẹ má bá wọn jà o àwọn tó bá yẹ kẹ́yìn náà ṣe ẹ ṣe and that's all. It's all right. Brother Saamu ẹ ṣé gan mo really appreciate it. ṣé o ti rí wéètì mi o ti rí mú ètò má ṣe mi ládùúgbò má sùn sẹ́lẹ̀. má fojú di mi o. báyìí lọ ìdí àrà báyìí lọ báyìí lọ ìdí àrà ìdí àrà. ara mo akírun bí ni. buhari ní òtí fi nílẹ̀ náà. ẹrù tí bàmú òkú ti lọ ní ewu ló gbé sórí tó lọ yẹn bàbá ńlá wàhálà lẹ o bàbá ńlá wàhálà ó wà lẹ́bi mo ṣe ń bẹ̀ sọ̀rọ̀ yìí láńlọ́ọ̀dù ẹ ṣé ó ti lọ tán kí wọ́n tó jáde ní àbójú díẹ̀ ń tà ń bí náà. ó ti lọ. ó ti lọ. nígbà tá a wà nínú ilé ohun tí láńlọ́ọ̀dù ẹ sọ yẹn jọba wo ló ṣe yí ẹ sí lórí ọ̀rọ̀ tó wà lẹ̀. ọ̀rọ̀ òṣìwò ló ń sọ. Brother Saamu ẹ wò ó ẹ má jẹ́ ń tàn yín máa lo 3 months gbáko nínú ilé yẹn tó jáde kò sí nǹkan tó lè ṣe sí i. bẹ́ẹ̀ ni. gẹ́gẹ́ bí òfin ẹ̀tọ́ nìyẹn àmọ́ gẹ́gẹ́ bí ògùn ẹ̀tọ́ kọ́ o nítorí n tó wà lẹ́yìn ọ̀rọ̀ tí máa yẹn sọ fún ẹ gangan tí ò yẹ tí ò dẹ̀ yé bàbá Joy ìyẹn ọ̀gá ọlọ́pàá tó wà nínú ilé ó ní wípé ohun tó máa lé ọmọ ó máa lé ọmọ I will recap and underline it ó ní ohun tó máa lé ọmọ ó máa lé ọmọ bó ṣe wo journalist yẹn bàbá ńlá olóògùn ìdílé Ifá gangan ni wọ́n ti bí ó ní burúkú ògùn gbé nǹkan mi bó ṣe wà yẹn ṣe tó bá kó nínú ló lè ní kó máa gbé ìgbà yẹn ni wọ́n máa introduce tea slimity fún ẹ ìwà wa lọ ra slimity tí wọ́n rà ní wọ́n máa rò pé oúnjẹ kò gbẹ irọ́ ni o wọ́n ti bá nǹkan ní wàá gbẹ́jú pẹlẹbẹ lọ. Brother Saamu ṣé kí wọ́n lóògùn bó ṣe wà yẹn. ó lóògùn ju bó ṣe ń rò lọ. ilé tó ń gbé yẹn èmi ni mo bá ara lẹ̀ ẹ̀bẹ̀ ní first tó máa kọ́kọ́ rà èmi ni mo bá rà níjọ́ tó fẹ́ ṣe foundation ẹni tó ta ilé yẹn fún gangan tó ta ilé yẹn fún gangan bá ń bá bínú ló bá ní pé kò gbọdọ̀ ṣe foundation yẹn ó lè ní I will do the foundation and I will invite you ó invite bàbá yẹn wà bẹ́ẹ̀ o níjọ́ tó fẹ́ ṣe foundation gangan níbi tó gun ẹ̀ lédè. ẹ má máa jẹ́ ká máa fojú di àwọn gangan ohun tẹ̀mí wàá rò sí ni pé èmi ò bá ní pé kó o kúrò nínú ilé yẹn o lọ wá bòmíì tó má máa gbé o kúrò ń bẹ́ẹ̀ o finally. Brother Saamu inú mo pé àti wálé ń tẹ̀ àwa ìkó easy àwọn agent kan a máa múyàn káàkiri wọn a máa gba owó inspection fee lọ́wọ́ èèyàn ní kó easy àbírù wàhálà wò nílé báyìí tí mi ò rò tẹ́lẹ̀. òdìdí ló sọ lóòótọ́ ìdààmú máa ń pọ̀ kó tó di pé ìlú tó bá wá mind pẹ̀lú nǹkan tó wà ń lẹ̀ nínú ilé ìtọ́jú mi yàrá kan wà ń bẹ̀ tó vacant lọ́wọ́ báyìí mo á wò pé ṣé wàá kó àwọn ẹrù ẹ wàá kó wá síbẹ̀ náà tó o máa fi rí bigger place tó wọ́n máa wá àbí kí ló rò ilé ọba community mẹ́wẹ̀ẹ̀wá òun ló fẹ́ wá yẹn ó máa yá àwọn èèyàn tó ń dù láti wọ bẹ́ẹ̀ ni. Saamu yẹn náà dáa bọ̀ ó kò jẹ́ pé ẹ̀yin náà mọ̀ra wọn lé ìyẹn máa kó délé mi tó jẹ́ pé gbogbo àlùbáríkà ara yẹn báyìí ó máa disappear ni. orí ẹ ti burú. wá ẹnu ẹ mú ọ abẹ lẹ́nu ẹ o ọ̀rọ̀ dẹ̀ wúwo lẹ́nu ẹ láti sọ tí ó bá jẹ́ pọ́pọ̀ gidi tó jẹ́ ṣé kí n lórí ṣàǹdí ni kí ní bó rí nǹkan tó ó dàbí nǹkan tó fi ń ṣọ́ọ̀kì tírélà ṣé kì í sọ bẹ́ẹ̀ ni àmọ́ mi ò lè bu ẹ náà tí o bá tẹ̀ máa sọ ọ̀rọ̀ yẹn níwájú mi tí mo yìí wà bí wàá fi sínú náà wàá jẹ́ kí n lọ náà. ẹ má bínú. má wàá lè kiri ń gbà yẹn. ẹ má bínú. bó o bá ṣe rò sí kò jẹ́ kí mi mọ̀ wọ́n máa gba yàrá yẹn o. ẹ má bínú. àwọn solutions ó ńlá lùbárí kankan wà níbì kan. irú ilé ìtaṣẹ kọ yẹn ló jẹ tí kò gbé tó kù tẹ́lẹ̀ yẹ kó rí ẹ pé kó lè jẹ kó lọ ẹgbẹ́ wù lílọ ní ó lọ lílọ ní ó lọ lílọ ní ó lọ lílọ ní ó lọ ìyàwó tó tutọ́ sókè tó ní kíkọ́ ọkọ ó ṣe o lílọ ní ó lọ oníbàjẹ́ ìyàwó lílọ ní ó lọ lílọ ní ó lọ oníradò níṣẹ́ lílọ ní ó lọ àwẹ̀ o lílọ ní ó lọ ìyàwó tó tutọ́ sókè tó ní kí lọ́kọ ó ṣe o
ẹ máa calm down now. Bàbá ẹni kó máa farabalẹ̀ orí òpè. Sọ tó bá bá sọmọ ìṣiṣẹ́ lọ́wọ́ o, ìwọ ló níṣẹ́ o. Bọ́dà Saamu ẹ̀wò nǹkan tó ṣẹlẹ̀ ní pé ṣe rí yàrá tí ẹ bá a sọ ní last week ṣẹ̀sọ́ pé vacant tó wà ní ọwọ́ ìsàlẹ̀ yẹn ẹni tó fẹ́ gbà lélẹ̀ yìí. Ẹ pẹ̀lẹ́ sà. Landlady yàrá wo ló vacant? Ilé ìtajọ́ ń sọ ní last week yẹn tẹ́sán táwa rí èèyàn tó lè gbà pé ká mú wá ẹni yẹn lélẹ̀ yìí. Yàrá tí mo sọ last week wọ́n ti gbà. Bọ́dà mi ṣé bí last week ní ìbàlá ìjọ ń sọ tẹ́lẹ̀ pé tá a bá rí èèyàn tó máa gba yàrá o pé ká mú wá kó wá wo yàrá. Nígbà tó jẹ́ pé oorun àìníye oorun àsùnwọ̀kọ́lọ́ ó lẹ̀ ń sùn mọ̀ gbàtọ̀ wá fọlẹ̀ ni. Àwọn ìyá akọjọ́ ń bí àwọn ni wọ́n fún ọ lómi nígbà tó bẹ̀rẹ̀ yẹn wá fọlẹ̀ lóru. Bẹ́ẹ̀ ló tún wá fọlẹ̀ mí lóru. Ẹ wò bọ́dà Saamu ẹ wò ó tẹ̀ sọ pé any amount tá a bá pè láwọn máa san tó ní ẹ ti sọ fún wọn mo ní 5,000 naira délẹ̀ increase ẹ̀ sí nísìnyí o wọ́n dẹ̀ ní kò sí problem pé 60,000 naira ìníyẹ pé kò ń ṣe issue pé àwọn máa san. Ẹ sà ẹ pẹ̀lẹ́ sà èmi ni mo fẹ́ gba ilé yẹn náà èmi ni sà mo fẹ́ san mo máa san wọ́n nìyẹn mo máa san sà. Kìnní náà wò lẹ fẹ́ gbọ́? Owó ilé. Sọmọ Yorùbá ni. Mo gbọ́ Yorùbá sà. Ó lè yẹ. Bẹ́ẹ̀ ni sà. Tó bá jọmọ Yorùbá ní mọ̀ kẹ́ máa ní làkàyè ẹ máa gbọ́ ogun kan tí mo sọ látàtà rẹ̀ ẹ wo bí kì í ṣọ̀rọ̀ pé ẹ fẹ́ gbẹ́ yàrá náà tẹ fẹ́ gbà wọ́n ti gbà. Ẹ jọ̀ọ́ brother mo máa san ẹ jọ̀ọ́ 60,000 for 1 year mo máa san mo dẹ̀ máa fún àwọn tó wà nínú ilé tó ń gbé nílé ní 120,000 naira free of charge. Ẹ fún wa. Ó fọ́ o. Ẹ pàtẹ́wọ́ fún ẹ. Orí tó pàtẹ́wọ́ fún ẹ. Bẹ́ẹ̀ ni sà. Ẹ máa pàtẹ́wọ́ fún ẹ wọnú sẹ́ẹ̀lì lẹ́yìn torí iṣẹ́ tó ń ṣe tó máa fi san 60,000 owó ilé tó máa tó fún ọ ní 120,000 naira gift nítorí kíni wọ́n rán ẹ wá bí àbí ó dá o simple as ABC wọ́n ti gbà bí abọ́ máa rọ́mọ ẹ̀. mi ò understand uncle ẹsà ẹ má bínú ẹsẹ pé ẹ máa san 60,000 owó ilé. Bẹ́ẹ̀ni. Ẹ máa tún fún àwọn tó wà lé ní 120,000 ẹsà iṣẹ́ ògangan lẹ́ ń ṣe. Ọmọ 18. Ẹsà mi ò ń ṣọlẹ o mi ò ń ṣọlẹ ẹ má rò pé olè ni mi ò gbé ní ilẹ̀ yìí ibi ni mo dẹ̀ ń ṣiṣẹ́ so mo fẹ́ kí àwọn laptops mi tí n bá kó wá sínú ilé so ó máa wà safe mo dẹ̀ mọ̀ pé bọ̀dá yìí wọ́n wà security conscious. Ok wọ́n ti yé mi bẹ́ẹ̀ kì í mi pé wọ́n ra lù dùnú sí nǹkan rí àbí bẹ́ẹ̀ kọ́ kò sí wàhálà. Ṣẹ̀ṣẹ̀ rí náà. Kì í mi ẹ ṣe gan. Ẹ ń kó oríire bọ̀dá mi bọ́ ìlú tẹ́ṣẹ̀ ìra náà lẹ gba lẹ plaster mọ́ yìí. Ìlú mi ara ẹ̀ ò yá ni ara ẹ̀ ò yá ló fà á arákùnrin wo ló ti gbọ́ yẹn o. Ẹ jọ̀ọ́ má dá wọn wèrè lóhùn o nítorí tiẹ̀ ló ṣe ń ṣe 120 tó fẹ́ fún wọn ní o nílò ní ó lọ. Ẹ sà ẹ jọ̀ọ́ sà ẹ jọ̀ọ́ I need this house. Ọlọ́run ó lọ́pọlọ o àwọn òbí ẹ kẹ́ ẹ ó rí i pé mo tún fẹ́ gbé orin yẹn ó mọ̀ mọ́ disturb mi kọ́rọ̀ yẹn bá lè ṣe kíni ó lè wọ létí orí ẹ pé má lọ fún ẹ receipt just like that bẹ́ẹ̀ ni receipt fún mi ní pen má lè fi kọ́ máa lè fi kọ́ abófẹ́ blue. No, everything wà pa sà. Ẹ pẹ̀lẹ́. Ẹ ṣé gan sà. Ta ló ti wẹ̀ nú yín lára ẹ̀? Kò sí gbogbo wa láti wẹ̀ ti gbẹ̀. Gbogbo olúkálùkù ti wẹ̀wẹ̀ ni. Má bínú fẹ́ lọ mú sísà. Ẹ ṣé sà. Ẹ ṣé bàrà sà ọlá mi ẹ ṣé o. Ẹ ṣé sísà. Sàmú ìwà ìwúṣà ni wọ́n wù rí bẹ́ẹ̀. Bá ṣe ń bọ̀ wọ́n nìyẹn wà àwọn ẹ̀rí pé wọ́n ti wọlé ọlọ́mú rìsíìtì wa. Ẹ̀yẹ ṣàfọkànbalẹ̀. Àmì ò mo ti fọkànbalẹ̀. Tí wọ́n wù í pé fún ya ké yín máa pàṣẹ orí gbogbo yín burú dànù àbò lórí burúkú ni kíni. ayé àti kandidate yín mo fẹ́ káyé yín jọ bàjẹ́ papọ̀ ni. Ọ̀gbẹ́ni yóò dá ẹwọ́n padà olúwa bí wọ́n padà wọ́n padà. Àrẹ̀dà ó dà àrẹ̀dà máa fọ́ kí ni mọ́ yín lórí. Mo ló ti gbalẹ̀ wọ́n ti gbalẹ̀ wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní disturb mi nítorí 120 orí yí dànù. Ẹ wo ohun tí bá ti kọ́ sí ní kẹsàn-án ẹ jókòó lílọ ní yóò lọ Yoshibi lílọ ní yóò lọ pẹlẹbẹ lílọ ní yóò lọ nífẹ̀ẹ́ sí bẹ́ẹ̀ ṣe máa ń sin Ọlọ́run ó dẹ̀ ọ̀ mi personally kájọ inquire ẹ̀ sà.
ó ṣe máa jẹ́ gbogbo nǹkan tiẹ̀ ló máa ń yàtọ̀ àwa mẹ́rin dé bíbà ó ń ṣe ohun ẹ̀yìn pẹ́sínáyì dádì jàre ẹ má dà lóhùn ohun gbogbo wa ká join choir nínú church yẹn. ẹ ṣé gan ni mo really appreciate gbogbo yín mo nífẹ̀ẹ́ sí bí ẹ ṣe sọ̀rọ̀ ẹ ṣé gan Ọlọ́run á pọ́n yín náà lé àmọ́ pẹ̀lú bí ẹ ṣe wá sọ ọ̀rọ̀ tí ohun yín tutù yìí mi ò rójú yín rí. ẹ wò sáà dádì ẹ lè má máa rójú wa ní ṣọ́ọ̀ṣì yìí ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe rí wa yìí a ní ẹ̀bùn orin gidi gan. ó ṣeé ṣe kẹ́ ẹ lẹ́bùn lóòótọ́ àmọ́ bùn tẹ wá sọ wípé ẹ ní yìí níbo lẹ ti fẹ́ lò ó nígbà tẹ́ ẹ kì í wá ṣọ́ọ̀ṣì ẹ̀yin ò kì í wá ọmọ ọjọ́ ò mọ̀ yín ẹ̀yin náà ò mọ ọmọ ọjọ́ bó lẹ ti wá fẹ́ lò ó. dádì a ní nífẹ̀ẹ́ sí kẹta wá dànù ẹ gbà wá tọwọ́ tẹsẹ̀. síbo. dádì ṣe rí àwọn ọmọbìnrin mẹ́rin mo mọ̀ wọ́n dáadáa deliverance lọ́rọ̀ ayé wọn nílò wọ́n ṣe wà yẹn ẹlẹ́ṣẹ̀ ni wọ́n ẹ ní láti gbàdúrà fún wọn dáadáa kán lè bá a jáwọ́ nínú ìwà ẹ̀ṣẹ̀ ìwà burúkú ìwà rádaràda tó ń wù káàkiri àdúgbò àdúrà lọ̀rọ̀ wọn nílò dádì. àbórí gbálẹ̀ àwọn olóhùn wa ẹ̀ṣẹ̀. ẹ ti ya orin gbálẹ̀ gidi gan-an ni gbálẹ̀ gan. It's okay. ẹ̀yin akọrin ògo ẹ fẹ́ wá join akọrin ògo inú ìjọ ìyá bí pẹ̀lú Sister Grace. àánú òwe ni wọn. ara ọ̀sìnwín àǹtí ọ̀sìnwín ni wọ́n ọ̀sìnwín gan. ó dáa ok ẹ má wọrí a ní convention kan tí a fẹ́ ṣe nínú ìjọ wa ẹ lè padà wá tó bá máa fi di bíi July. dájú July pẹ́ ó jìnnà o July lẹ́yìn iṣẹ́ ìfẹ́ ká join akọrin ní July. rárá ẹ máa join ẹ ó ní àwọn ìmúrasílẹ̀ tẹ máa kọ́kọ́ ṣe kí ẹ tó lè darapọ̀ ni so bẹ́ẹ̀ ni ó dẹ̀ máa tún níbi kan tí màá tún fẹ́ dé gan kíákíákíá ń sìn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni mo fẹ́ jáde ń sìn sìn. ẹ já lọ ẹ ṣe sà ẹ ṣe sà okay all right. ẹ ṣe sà. Sister Grace ilé tí mo àwọn ọmọbìnrin tó ń lọ. àdúgbò náà ni mo ti mọ̀ wọ́n. ẹ pẹ̀lẹ́ o ẹ kú ìrì o. sista olúwa ló ń ṣiṣẹ́ o ẹ rọra ẹ̀kọ́ ó lágbára jù àwọn ilé ń kọ́ ẹ dẹ̀ ṣe ọjọ́ ẹ pẹ̀lẹ́ ẹ ṣe gan-an láti ọjọ́ tí ẹ ti wá sí ọ̀dọ̀ wa tẹ̀ gbé ẹ̀bùn wá fún wa yẹn àdé rí yín mọ́. ẹ wo dádì ẹ má bínú nítorí nǹkan kékeré tí mo wá gbé wá fúnṣẹ́ ògo Olúwa yẹn kò tún bẹ́ẹ̀ sa ẹ rà sa in fact bí mo yẹ máa ń ṣe nìyẹn o mo tún máa ń gbé lọ sáwọn mọ́sìkì káàkiri bí mo yẹ máa ń ṣe nìyẹn sábí báwo ni mo máa ṣe nìyẹn. ẹ ṣe gan-an ẹ ṣe gan-an Ọlọ́run á dẹ̀ máa ràn yín lọ́wọ́ ẹ ò ní di aláìní lágbára Ọlọ́run àwa rí yín láàrin wa léni o. ọ̀rẹ́ mi yìí ló lóun fẹ́ rí mo wá ní kébì náà fi gbà yẹn dé ọ̀dọ̀ yín sá. bẹ́ẹ̀ ni èmi ni mo nílò àdúrà lórí ọ̀rọ̀ lẹ́yìn torí nǹkan tó ń da ó ń fẹ́ àdúrà èyí tó kù díẹ̀ káàtó náà òun náà fẹ́ àdúrà òun mo ṣe sọ fún ọ̀rẹ́ mi pé ó mú mi wá sọ́dọ̀ yín. nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo ní ìṣù nílé tí mò ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí mo jẹ́ rántí gbà yẹn nígbà tí mo fẹ́ gba ilé yẹn mo sì mí ló mú lọ sọ́dọ̀ pásítọ̀ tó fi ṣàdúrà sí pé eléyìí dáa lè gbà àmọ́ ní ìsìn ọ̀nà ọmọ mi ti jìn òun ni mo ṣe ní pé kí n tọ ẹ̀yin ìránṣẹ́ Olúwa wá kí n lè fi ọ̀rọ̀ yẹn lé iwájú Olúwa tó bá jẹ́ pé létí mo lè gbà ní kí n mọ̀ tó ló ní ẹ̀gbọ́n kan ládùúgbò mi tó sọ pé mo lè wá máa gbé lọ́dọ̀ àwọn mo ṣáà ní kó sì jẹ́ kí n máa rò ná nǹkan tẹ́ bá sọ òun ló máa jẹ́ kí n proceed lórí ẹ̀sà. ohun tí ó dára lẹ ṣe yẹn o ó túmọ̀ sí wípé onígbàgbọ́ gidi ni bíbélì fúnra rẹ̀ sọ ó ní fi ọ̀nà rẹ lé Olúwa lọ́wọ́ gbẹ́kẹ̀lé pẹ̀lú ìwọ yóò sì ṣe rere ẹ̀yin tí wàá fi ọ̀nà yín lé Olúwa lọ́wọ́ báyìí ó di dandan tọ́lọ́run ṣe ọ̀nà yín ní rere ẹ wò ó ẹ jẹ́ kí a gbàdúrà a gbé orúkọ yín ga Ọlọ́run wa ẹ gbà ọpẹ́ wa àmín Jésù lórí ìránṣẹ́ yìí àṣírí ohun tí wọ́n ń fẹ́ Olúwa fi hàn àmín Jésù ẹ gba gbogbo ògo Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. sista Yes sir. ire ni ọ̀rọ̀ yín já sí o ohun tá a mú mi rí ni wípé ilé tí ẹ̀ ń sọ̀rọ̀ ń pa ẹ̀ tẹ́ ní bọ̀dá kan fẹ́ fi ṣe yín láàánú tí ẹ bá kó sí inú ilé yẹn mo rí wípé ní ìbẹ̀rẹ̀
nínú ilé yẹn ó máa dàbẹ̀ ní wípé ó gbóná ogun máa pọ̀ nínú ilé yẹn ṣùgbọ́n kì í ṣe láti pa yín lára tí ẹ bá lè forí tì í ẹ wá rí wípé ìgbéga yín àti inú ilé yẹn ló ti máa bẹ̀rẹ̀ oríire yín àti inú ilé yẹn ló ti máa bẹ̀rẹ̀ ẹ wo láàárín ọdún kan ẹ kàn máa rí àwọn àkọlùkọgbà ire á kàn máa wá sọ́dọ̀ yín ni ẹ wo ire lọ̀rọ̀ yín já sí ìwé mímọ́ wípé fi ọ̀nà rẹ lé Olúwa lọ́wọ́ gbẹ́kẹ̀lé pẹ̀lú òun yóò sì mú ṣẹ ó dandan kí ìlérí Ọlọ́run kó ṣẹ nínú ayé yín àti nínú ayé gbogbo wa náà a ò ní kábàámọ̀ ẹ wo ẹ máa jó. àwọn akọ́yìn ti pọ̀ ju o. káyọ̀ wá ọ láti ìfẹ́ tí mo ní sí ṣé mo máa wá sí ibà láti wá jókòó ni mo dẹ̀ ń pè yín mo bá yín sọ̀rọ̀ ẹ̀dẹ̀ ń lọ ẹ̀dẹ̀ ń bọ̀ ẹ̀dẹ̀ dá mi lóhùn. orí ẹ ò pè orí ẹ kò pè. káyọ̀ wá àwọn tẹjọ́ ń gbélé tó sọ fún mi pé rúùmù kan wà bíbá ìfíkásí wà téèyàn lè gbà ṣé nítorí ẹ̀ mo yẹ jókòó báyìí ẹ̀dẹ̀ ń lọ ẹ̀dẹ̀ ń bọ̀ ẹ̀dẹ̀ dá mi lóhùn. alájà orí ẹ ò pè tí ò bá jọ́la respect tí mo fún ìwọ náà ṣọ́run kí mo mọ ohun tí mo lè ṣe fún ẹ. gift tí wọ́n fún mi I will use it on you. gift wo lẹ fẹ́ lò fún mi. clipper náà fún mi. clipper náà fún mi. kí ló ń fi clipper ṣe. clipper ni oníbátìrì dẹ̀ ni máa fárùgbò ṣe yẹn máa fà dànù gbogbo tó fi ṣàkọsí mi yẹn máa sọ ẹ́ di kodoro. ìwọ má wọrí ọmọ ṣẹlẹ̀ kàn fi ọkàn gbé wípé ìrùngbé ò sí ń bẹ̀ kàn fọkàn gbé kó wàá dúró pẹ̀lú fìlà àtàṣọ òṣì tó wọ̀ yẹn kó wàá wò bóyá o máa fine. èmi ni máa fárùgbò ẹgbẹ̀yìn handsomeness yẹn máa bàjẹ́. bóyá Sàámú kí mo ṣe fún yín. olódò òṣì mo ń lọ mo ń bọ̀ kó lè béèrè lọ́wọ́ mi pé kí ló fà á tí mo fi lọ tí mo fi ń bọ̀ kó wá concern. bóyá Sàámú ó kí ẹ má bínú kí nìkan tó ṣe yín tẹ́ fi lọ tẹ́ fi ń bọ̀ tẹ́ dá mi lóhùn. ohun tó yẹ láǹfààní àti tún wà pẹ̀lú mi náà nìyẹn torí o máa ń tètè switch ọpọlọ ẹ tó bá ti lọ o máa ń switch padà. ará àdúgbò mi kan ni mo ń béèrè ará ilé mi olóríire alálùbáríkà ọmọ kan ó ní mo yes má bọ̀ ó yá ẹ wá bẹ̀ well come yeah ó nìyẹn orí ẹ pé kí ni tún mo gbélé yìí pẹ̀lẹ́ ṣọ mo ti dààmú gan ó ti pẹ́ jù káàbọ̀ ṣe dáadáa lóde ó ti kó wọlé káàbọ̀ this is our new tenant pẹ̀lẹ́ káàbọ̀ ó pẹ́ díẹ̀ kí ló dé. àbúrò mi tó fẹ́ assist mi láti kẹrù àwọn ló dìlé mi. àwọn náà dìlé àkóso wàhálà wọ́n ti dé bó ṣe máa dé yìí ṣé ẹ̀yin máa kọ́kọ́ lọ wo bí tẹ́ ẹ fẹ́ kẹrù sí náà ní torí òun ti mọ bẹ̀ ṣé ẹ máa kọ́kọ́ lọ wo bẹ̀ náà ní àbí báwo àbẹ̀ máa kẹrù wọlé straight. bọ́dà Sàámú ẹ jọ kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gangan. kí n tò ní àmọ̀já wá fi kí n tò yẹn lẹ̀ olóríire ọmọ alálùbáríkà òun ló dé yìí òun ló máa gbanú yàrá tí mo sọ fún ẹ ẹni tí mo sọ pé ó ti sanwó tí mo lọ ti wá wo yàrá wò ó ní. tó wọn máa gbé bo. yàrá tó fẹ́kàǹtì ń bí. tẹ́nàntì. ó ní bí inú bí. ẹlẹ́dẹ̀ẹ́jẹ́. olèlé orí ẹ pé o ẹ pẹ́. ẹlẹ́dẹ̀ẹ́jẹ́. wájọ. kí ló ṣe tó pariwo báyìí. àǹtí ẹ máa calm down now ṣé ẹ̀yin landlady ni. òun kọ́ ni landlady bí orí ẹ̀ kàn ṣòṣì ó ń ṣòrí burúkú ni ó ń ṣòṣì ni. bọ́dà Sàámú mo sọ mo tútù sọ pé wọn ò bí anybody já kó sí ẹ̀kọ́ tó máa wọnú ilé yìí àwọn kò sì bọ́ sí ẹni yìí bọ́dà Sàámú ẹwọ́n dúró nǹkan tó pọ́n ẹwọ́n ẹni tẹ̀sán pé kó wá gba ẹnu ilé bọ́dà Sàámú kò jọ kó sí nǹkan tó jọ. o sọ ọmọ ọlọ́mọ di mọ́ínmọ́ín ṣé òun kì í sọ̀tì ni ìgbà kí ló pọ́n. sis kí ni nǹkan tí mo pọ́n kí ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó wà nílẹ̀. mama ariwo yẹn ti ń bẹ̀ lẹ́rù dóbà rọra dóbà pẹ̀lẹ́ ó nìyẹn wọ́n bí ẹ̀yin kẹ́mọ̀ tẹ́ máa ṣe ẹ lọ bẹ̀rẹ̀ sí ní tú ẹrù ìwọ tún sáàdì ẹ kí wọ́n náà tún sáàdì ẹ lọ́wọ́ kan yá. ẹ tún kí ìjọba pété mi Yoshibi ó dẹ̀ rí mi lórí dúró mi báyìí ṣé ọmọ ọlọ́ta ẹ̀ ó fẹ́ fi fọ́ọ̀rọ̀ lórí ni. ẹjọ́ ta ló sọ̀rọ̀. alájà ló sọ̀rọ̀. ta ló jẹ́ bàbá alájà. ológun ẹ̀ ò mọ̀. kò ní já fún ẹ kò ní já fún ẹ. ẹwọ́n ni mo gbórí burúkú yìí kan pàápàá. ó mọ tó dùn mí tó bá jẹ́ pé wọ gangan ló ṣépè fún kò bá pè mí àmọ́ ajá ẹ̀ tó ní pé kò ní dá fún yẹn ló dùn mí jù lọ mú ajá yẹn wá jẹ́ kó wá jẹ́ jẹ́. kò lè dúró wọ tán náà. kò lè wọ tán. tàlẹ́ lẹ́yìn máa ń nà ọmọ jáde lẹ́mọ̀ ọ̀rẹ́ǹgì tó wà láyé akọ̀fọ̀ dánú ni ní kí ló wọ̀ pé gbé sáyà
tó jẹ́ pé nǹkan bóbó ẹ̀dín tó ṣe báyìí ó bá fọ yọ kàn ní rí mọ́. bọ́dá mi ṣe tún máa bẹ̀rẹ̀ Yoshibi kí ló fariwo látọjú oorun náà mo ti ń gbariwo kí ló ṣẹlẹ̀. pẹlẹbẹ àwọn àdá fún ẹ o wo nǹkan tí bọ̀dá Sàámú gbé wálé tó sọ pé òun ló fẹ́ gba yàrá tó vacant tó fi jẹ́ ká gba 120,000 ó nìyẹn wo nǹkan tó pọ̀wọ́ wájú ẹ̀wẹ̀ yín ẹ̀. ẹ̀mí mímọ́ ṣé èyí tí wọ́n sọ rèé. ó ní tó ti yẹ yín sìn ẹni tí ò bá tẹ́ lọ́rùn kó kúrò nínú ilé yìí ni kò sún tẹ́ fẹ́ fi kún wọ́n mo ti sọ ọ̀rọ̀ ti jáde àṣẹ ti tẹ̀lé ó dẹ̀ ti gùn bẹ́ẹ̀ tó bá bí ìyá láyà ẹ̀dá ọmọ lọ tó mú dání yẹn ìwọ lò lórí ẹnikẹ́ni ṣe bí ìyá ẹ̀ ló wà bẹ́ẹ̀ yẹn máa písìsì yẹn máa fọ́ orí ẹ̀ dákú ni ẹ wọ́ ẹ tú ẹ ká gbẹ́rù wọlé ẹ tú mako. Saamu Alajo. ọkùnrin ni ẹ o ìwọ nìkan láàrin àwọn wèrè obìnrin ìwà nulẹ̀ mo gbé fún ẹ èmi kò lè ṣe irú ẹ n kò jẹ́ kí n gbéyàwó sí léèrè yẹn ẹ obìnrin kan a máa sọ̀rọ̀ sí mi a máa ṣe bákan èmi kò ní sùúrù ẹ. èyí náà máa wá farabalẹ̀ ní nígbà tó ṣe pé ẹ fẹ́ gbókú láì lóbìnrin ẹ ti ń dàgbà ọjọ́ alẹ́ tẹ̀dẹ̀ ń lọ díẹ̀díẹ̀ yìí obìnrin ló máa padà kẹ́yìn àfi kẹ́ ẹ wá kan sílé o kẹ́ ẹ máa bá gbé o òun tẹ́ ẹ lè ṣe nìyẹn o wọ́n ṣe jẹ́ wèrè yẹn èèyàn náà wọnú wèrè pẹ̀lú wọn ni bá ṣe jọ máa lo láìpẹ́ wá pẹ́ nìyẹn. tàbí gbogbo wọn ń ṣe ìkó bá tèmi mú. ẹ máa fún wèrè pọ́ńtì wèrè pẹ̀lú ẹ̀yìn ẹ̀yin náà lè dúró lásán bẹ́ẹ̀ ni. lẹ́wàá bẹ́ẹ̀. wèrè wo ló ṣe léwà níbẹ̀ yẹn. ẹ ṣe Yoshibi yẹn. Yoshibi kí ló ṣe. ẹ wo bọ́dá. sílẹ̀kùn jẹrẹ yẹ̀kùn olóha sílẹ̀kùn jọ. kí ló ṣe kí ni bàtà kí ni gbogbo wèrè. bọ́dá Gani. mo jáyé. ẹ̀yin lẹ wà níbi tẹ̀ ń ṣe lélelélé ẹjọ́ kí lẹ̀ ń lé. èmi lè wà níbẹ̀. ẹ̀yin lẹ wà níbẹ̀ ẹ wò àbọ̀ abáti ẹ̀ lọ́rọ́ tí sórí ìwọ ọmọkùnrin ìwọ ọmọkùnrin wo ogun eku ni mo sì máa pò jẹ fún yín áyà ilẹ̀ nínú ilé. mi ní jẹ́ ọmọ pé máa ń tọ́ bẹ́ẹ̀ wò kí tó jẹ́. ẹ ní jẹ́ kí ni ní nǹkan tó yẹ pé mo máa pò pọ̀ mọ́ bẹ́ẹ̀ fún yín ni. mi ò ní jẹ́ ó mọ̀ pé ogun eku kò smooth ó máa tútù ó máa ti rí lójú ọbẹ̀ kó tó di pé mo jẹ́ fẹ́ mi ní jẹ́. ẹ wo bọ́dá Sàámú kìlọ̀ ara yín fún yín o torí lè tí mo sọ̀rọ̀ sí i bẹ́ẹ̀ mú mi ṣeré ẹ wo mo kìlọ̀ ara fún yín nǹkan tí mo máa ṣe òní mo sọ fún yẹn o ṣé rí ọmọbìnrin olórí burúkú tẹ gbé wálé yẹn mi ò fẹ́ mọ ibi tẹ ti gbé wá o ẹ jọ ẹ dá padà síbi tẹ ti gbé wá mi ò dẹ̀ fẹ́ mọ oṣù owó tẹ ti gbà lọ́wọ́ ẹ dá owó ẹ padà fún o kò tí ẹ kàn mí o kándídéètì mi ó padà wọlé o kò padà wọnú ilé yìí o kò kàn mí bẹ́ẹ̀ gbogbo eré lè tẹ gbé wá síbi báyìí jẹ́ rí agboolé wèrè tẹ ti gbé wá yẹn ẹ dá padà sí agboolé wèrè yẹn torí kó má bàa fa nǹkan lẹ́sẹ̀ nínú ilé yìí o tó lọ́sí bẹ́ẹ̀ ti nífẹ̀ẹ́ ìṣù lẹ́sẹ̀ lọ́sà mọ́ sọ fún yín o. ó dáa. kí máa ń ṣèwọ ọmọbìnrin yìí ná ṣé ọba community orí wọ lanu kó n sọ̀rọ̀ sí kàtàkàtà bẹ́ẹ̀ ẹ lè dùn mí fún ẹ n kò jẹ́ kó gbélé ọkọ̀ náà rẹ̀ kó jẹ́ bí ló wà. ṣé ẹ ṣí èrè ẹ jọ ṣé mo pè é sọ̀rọ̀ mi ṣé mo pè é sọ̀rọ̀ ṣé mo ní kí ẹ bá mi dá sọ̀rọ̀ mi ni ṣé bọ́dá Sàámú ni mo bá sọ̀rọ̀. kò lè dùn mí fún yín ó dùn bẹ́ẹ̀ náà lẹ́yìn náà níyàwó ní community pẹ̀lú funfun wẹ̀rẹ̀ tẹ́ ìgbé kiri láti ṣọ́ta ti mọ̀ yín ẹ ìgbéyàwó sí community ẹ ní ọmọ kankan bọ́dá Gani ṣàlà ń pè yàn ṣáà forúkọ ọmọ kankan pè yín ni torí ẹ̀ dá sọ́rọ̀ tí ó kàn yín sọ. Sàámú ó mú mi. kò tí ì mú yín. kí ló tó fi jẹ́ kó mú wọn. ẹ wo ó mú wọn o kò mú wọn o kò sí nǹkan tó kàn mí bẹ́ẹ̀ nǹkan tí mo bá síbi báyìí òun ni kẹ́ ṣe kẹ́ dá ọmọbìnrin yẹn padà síbi tẹ́ ti mú wá láì jẹ́ bẹ́ẹ̀ ogun eku tí mo ní mo máa pọ̀ fún yẹn mo máa pọ̀ fún yín jẹ mi ò fi ṣeré o ẹ̀rí kan tí màá ṣe fún yín. kí ni. ìdí ara ń bọ àbá ẹ. ìwọ bọ̀dá mo kí lára ẹ fún ẹ o ṣeré yìí ọ̀rọ̀ tí òkàn yín kẹ́ máa dá sí ajá yìí lẹ́nu tó bá ti bí ipò orí máa kọ́kọ́ yín dá kẹ́tún dá sọ̀rọ̀ mi lọ́jọ́ mi ṣé bẹ́ẹ̀ ṣì rẹ́ yín àbí ẹ̀ ṣì rẹ́ yín fẹ̀ gbogbo eyín ni máa já sí ẹ̀dá tó máa wọ́wé dànù ẹ̀yin bọ̀dá gbà yóò ṣì. ẹ sọ̀rọ̀ mọ́. ọ̀rọ̀ tí mo máa sọ ní yóò gbé kinní fún mi nígbà mi. ó reset ọpọlọ yín. olórí mi wò. ẹ gẹ tara yín mọ̀ sí ẹ̀ẹ́dẹ̀fà rò pé Yoshibi lè ẹ̀fà gba yín lọ́pọ̀lọ́ ọ̀rọ̀ tẹ̀yìn wá sọ ń kọ́ sẹ́yìn òrò kò pọ̀. báyìí tó ti máa ń sọ̀rọ̀ sí ọba community. ó ṣe ń ṣe wá rò wípé ìdí ni ẹ tí ò fi lọ́kọ ẹ̀wọ̀n kó ìbú ara lẹ bú nígbà tẹ́yìn náà dẹ̀ mọ̀ pé ẹ̀rì ìyàwó kankan fẹ́. Bọ́dá Saamu Alajo. Mi fẹ́ gbọ́
yín. Wẹ̀rẹ̀ wọn ló ń sọ̀rọ̀, olórí burúkú wọn ló ń sọ̀rọ̀, olórí burúkú wọn ló ń sọ̀rọ̀. Ó kú bàbá ẹ̀ ti fọ́ bó ṣe kọjá nígbà tó rí i. Orí bàbá ẹ̀ fọwọ́ gbárí. Ìrọ̀lá kú bàbá ẹ̀ fọwọ́ gbárí. Ẹlẹ́rìí ẹ̀jẹ̀ ó ṣe èdè ó gbà mí lọ́wọ́ kí ní Randu Avenue yìí. Awúta láìwí tó mo ṣe àríkọ́ ṣe pẹ̀lú ọgbà lórí ilé ni mo ní kí n jáde sí wèrè ara ẹ̀. Èmi ní kí ní Randu. Bẹ́ẹ̀ ni ṣé o wá rí mo ṣe rí Randu yìí. Tó bá mú bàbá ẹ̀ tó bí ẹ̀ tó bá mú sílẹ̀. Tó bá tún wá lọ kó géńdé ọkùnrin mẹ́ta tá mẹ́ta ìbá wa dúró. Èmi náà mo kọ́kọ́ mú kọ́ tó mú kọ́nú ẹ̀ ìwé. Bẹ́ẹ̀ ni òṣì ilá. Ṣé kí ni wẹ̀rẹ̀ tó fẹ́ fún àtàtà yìí ló jẹ́ lókè? Oúnjẹ ilẹ̀ ló jẹ ìdún ní ṣo ti gbọ́. Kí ni ò ní ṣẹlẹ̀? Bẹ́ẹ̀ ni òṣì sáhùn kí ni ò ní ṣẹlẹ̀? Ṣé o tẹ̀rí wọ lódùn mi fún mi? Torí wọ́n bá ṣe pípípípípípípípí òṣì kiri. Ìwọ náà wo tọ́ílẹ̀tì wo gbogbo ẹ̀ ṣe ń rùn. Ẹ̀yin ọ̀bùn obìnrin mẹ́ta ń gbé nulẹ̀. Ẹ lè fọ tọ́ílẹ̀tì. Òṣìra Tamara yìí. Ṣé o ṣì ẹ́? O ń sẹ́wẹ́. Ṣé wọ́n máa bá mi ṣí ẹ́? Ọ́n di ẹ̀. Ẹ náà ṣé orí ọ̀rọ̀ burú ní ọrùn ẹ? Ẹ wọ́n ní gbogbo ọ̀rọ̀ òṣì tó ń sọ ẹ́ wọ́n ní sàwáwù ẹ̀ tó ń sọ fún pé tọ́ílẹ̀tì dọ̀tí tọ́ílẹ̀tì ò dọ̀tí. Jọ́ torí Ọlọ́run. Jọ ṣé o lè mú gbalẹ̀ kó gbà ní. Orí ẹ̀ ti dàrú bó ṣe sọ pé kí n gbálẹ̀ fún mi. Kò ní ṣe é. Kò ní ṣe Action. Orí yìí ti bàjẹ́ bẹ́ẹ̀ ṣe dá. Action. I just said it. I said act it. Orí yín ò pè bẹ́ẹ̀ ṣe dákẹ́ bẹ́ẹ̀ ṣe rí mi yẹn. Ìgbà tẹ́ rí mi tẹ́ dákẹ́ orí yín ti bàjẹ́. Kí ló fariwo sí tẹ́ ń pa? Ariwo Yoshibi nìkan ṣó ni mò ń gbọ́ mo ṣe ń bọ̀. Àwọn tó kù mi mọ̀ kan sọ̀rọ̀. Bí mo ṣe dé nínú ọ̀gbọ́n náà ni mò ń gbádùn ẹ̀. Kí ló dé? Ẹ ò gbọ́dọ̀ Sàámú, bóyá kẹ́ mú ajá kẹ́ mú ẹ bóyá kẹ́ mú so. Torí kò lè wá máa sọ̀rọ̀ sí wa ẹni àbí ẹni pé kí ló ṣẹlẹ̀ àwọn oníṣàwá wù ẹ́ níbà yìí náà. Orí ò pé bó ṣe ní ajá ni mò ń wọlé yẹn. Ajá tí mò ń wọlé dà, orí ò pé kí ló ṣẹlẹ̀? Bọ́dá Sàámú àdá fún yín o. Ẹyin náà wọnú tọ́ílẹ̀tì. Kí àwọn obìnrin mẹ́ta géńdé mẹ́ta máa gbé ilé kó má lè fọ tọ́ílẹ̀tì. Mo fẹ́ wọ obìnrin láàárọ̀ yìí, mo sábòta ni. Ẹ wo bí àwọn tẹ̀sí máa dára ọkọ tọ́ílẹ̀tì tèmi sọ́tọ̀ ni because mi ni máa bá wọn rí fúrafú yìí lọ tọ́ílẹ̀tì. Orí ẹ̀ ti bàjẹ́ pẹ̀lú nǹkan tó sọ yẹn. You are very very stupid. Tó bá tún sọ nǹkan mi lé ìtò sọ sílẹ̀, máa gbá etí ẹ̀. Wọ́n bí ẹja. Wọ́n sì bí ẹja. Ó ti tó. Orí ẹ̀ ti bàjẹ́ pẹ̀lú ohun tó sọ yẹn. Ọmọ yóò sọ kankan, ìwọ náà ló tún bú èbú níbi tó dúró sí. Mo rò pé orí ẹ̀ ti dà, kí ló tiẹ̀? Ẹ ò gbọ́dọ̀ Sàámú ẹ máa ṣe báyìí jáde, ẹ máa ṣe báyìí náà, ẹ máa ṣe báyìí kò make sense. Bàbá rẹ̀ ṣe máa bá wọn wí torí eléyìí, torí kíní tó dúró yìí. Offense mẹ́ta ni tó bá dé court. Number 1, ó pè lájá. Number 2, ó pè ní eléyìí. Number 3, ó pè ní kìnìún. Ṣó ti yẹ tó bá jẹ́ pé ọ̀nà tó fẹ́ ká gbé gbà nìyẹn tó fẹ́ kí ìyanjú ẹ̀ tẹ́nu mi ò dẹ̀ ká ẹ mọ́ já filẹ̀ síbẹ̀. Listen baby, I will say it openly now. I love what you are doing. Èmi love nǹkan tó ń ṣe. Give it to them like Funke Akindele's movie. GBAS. Fún wọn ní GBAS. Pump up fún ẹ. Give it to them. Gbé fún wọn. Give it to àwọn wo. Give it to àwọn wo. Ẹ wo bí ẹ dákẹ́. Mi ò bóyá ẹ máa parapọ̀ ẹ máa di kan ni o. Kẹ́nìkan mú gbalẹ̀ mi kó lọ kọ́ ẹ̀. Orí ẹ̀ ti dà o. Orí ẹ̀ ó dà kó ti dà mí lọ́rùn. Àwọn oníṣàwá wù ẹ́ tó ń bá ń lu ẹ̀. Ẹ bá mi. Àbọ̀wá bá lọ̀rọ̀ tiẹ̀. Àbọ̀wá bá ní níbẹ̀ kán sí. Okay. Oya, àwọn máa mú gbalẹ̀ tó máa fọ́ tọ́lẹ̀ sílẹ̀. Ládàra dá o ṣe. Ṣé orí àtọ̀wọ̀ ẹ̀ tí wọ́n kó ẹ sínú ìyá ni? Padà wá ń bí. Padà láwọn ẹgbẹ́. Wọ́n mú gbalẹ̀ kan gbá kó lọ fọ́ tọ́lẹ̀ tìjọ́ ta ló mẹ́rẹ̀ ṣe. Mú gbalẹ̀. Gbalẹ̀ ṣe bá wọlé tí ó ti bá mú ẹ̀ ṣé mo kó dàbí ìdùn máa ṣe pẹ̀ṣẹ̀ ní máa. Lẹ́yìn náà, bọ́lá táwọn ló ń tẹ̀lé lọ́wọ́. Bọ́lá táwọn ló ń tẹ̀lé lọ́wọ́. Bọ́lá táwọn Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n
fi àjọ bojú ní sáré.